Sherry, analogy yo man disturb me because one try láti sọ pé because ọmọ kan péré ló fẹ́ o kì í ṣe PDF o. So imagine pé mo lọ supermarket every time tí n bá ń lọ mo máa ń sanwó kí n wá lọ níjọ́ kan mi wá sanwó mo wá jí. Does that not make me a thief? Ànábì fẹ́ obìnrin púpọ̀. Ó fẹ́ àgbàlagbà, but ó also fẹ́ ọmọdé. So automatically that makes Ànábì a PDF. Me first of full word here. PDF. So justification try to give. Honestly, I'm very worried about people like you. People like you, children cannot be safe around you. Tó bá jẹ́ mi ni mi lè fọmọbìnrin lẹ̀, kẹ́ bá mi tọ́jú ẹ̀. Never. Bẹ́ ṣe ń sọ̀rọ̀. Because you are defending atrocities. What does a 54-year-old have in common with a 6-year-old? Listen to what you're saying. You're a Yoruba man. You're an African man. Stop sounding like a PDF because you want to please Allah. He only married one. The rest of his wife were older. So what? He still fucked the child. What are you talking about? Calm down, please. I said something to you earlier. I said that there's society. What is the society then? What is the society now? Is it only Muhammad? Why you are not giving yourself? Why you are not giving yourself? Listen. It is Islam is not bounded by society. Islam is Islam 1,400. Listen. When you personally. Buhari 507 is another thing. For you to tell me that it's not something that's happening in society, it means that you are not reading enough book. Àwọn story pé kẹ́ gbọ́ pé àwọn ọba even gan àwọn ọba oní Christian àwọn ọba wọn Queen Can we stop comparing compare Ànábì yín tí ó pé ẹ sọ pé Allah ló send ṣé à ń ṣe sallallahu alaihi wasallam sáwọn ọba ṣá sọ pé àwọn ọba ni best example for humanity ẹ stop gbogbo standard yẹn ẹ ń vex mi kí lẹ ń sọ lẹ́nu náà ṣá sọ pé sallallahu alaihi wasallam to King Charles ṣá sọ sallallahu alaihi wasallam to King Henry. I'm telling you the society then. Okay, let me bring one example to you. Just calm down. Let me just bring one example to you. You had a certain woman called Miriam. So this woman, she's the one who gave birth to the one they call Jesus today. According to the history, the Mary, she was just 12 years and she got married to Joseph, who is 95 years old. Wait, Jesus too is a PDF. Jesus too na PDF. Jesus too na PDF. Muhammad na PDF. Oh yeah, let's tẹ̀síwájú. Too wrong doesn't make a right. Allah Jesus PDF ni wọ́n. Allah ṣe Jésù náà ṣe bẹ́ẹ̀ ni. Tó impregnate 12-year-old PDF ni gbogbo wọn yẹ ká lu gbogbo wọn ni. Okay, Yahweh lè ń sọ àbí Jésù èwo ni méjèèjì. Yahweh náà ọmọdé sùn. Inú Quran wọn náà ọmọdé ọba Mariam Allah náà impregnate Mariam tebari. So the same story ni. So mi mọ nǹkan tó ń sọ on try láti ṣe what about ism. Allah ti Quran ni mo mọ̀ Allah ó gbé ẹnu sí abẹ́ Mariam. Yeah, ó blow into yes. So ẹ jẹ́ ká ka evidence fún àpá. Ó fún ní blow job. You see, the reason why I stay here. Ẹ jẹ́ ká kíní evidence fún ẹni. Muhammadu ó fẹ́ràn àwọn ọmọ kéékèèké àwọn ọmọ tí wọn ò tí ì dàgbà àwọn ọmọ píníṣín so ẹni yóò lè máa sọ fún wa pé ó nídìí kan tó fi ṣe ó tún gba èèyàn kan nímọ̀ràn kó ṣe bẹ́ẹ̀ so ẹ jẹ́ àká àṣírí Muhammadu ti tú. ẹ jẹ́ kára wife kàrí. So Allah wife, let's go. Okay, while we were returning from Ghazwa, a holy battle. Nígbà tí wọ́n ń bọ̀ láti ìlú kan tó ń pè ní Ghazwa àwọn lọ gẹṣin kólé ẹ jẹ́ á lọ. With the prophet. Pẹ̀lú Muhammadu Rasulullah. Peace be upon him. Police be upon him. I started driving my camel as fast. Àlàyé yẹn bá ń gun tí ó bá ń sá lọ ẹlẹ ó bá ń dùn lọ ó bá ń gun kí ló ń tẹ àlàyé yẹn sáré báyìí. It was a lazy camel. Èyí tó yẹn ń gùn yẹn jẹ́ èyí ara ó máa ń ṣe díẹ̀ bí ọ̀dẹ̀ báyìí ni. A rider came behind me and pricked my camel with a spear. Ìyẹn bá rí pé kan bá gbéra bí ajá afọ ó bá dẹ́gbẹ́ ó bá gbà. Then my camel started running as fast as the best camel you may see. Tí ẹ bá ń sáré bí ajá afọ ó bá ń gbéra ó bá ń lọ bí jẹ́ẹ̀tì ó bá ń lọ. Behold, the rider was a prophet himself.
ìgbà tó máa wẹ̀gbẹ́ ó bá wò pé ta ló lè gun nǹkan tó ń lé mi pa yìí ó bá di Muhammadu bàbá Fátímọ́tà. He said, why are you in such a hurry? Ó ní kí ló dé tó ń sáré bí ajá afọ́ kí ló ṣẹlẹ̀ gangan. I replied, I am newly married. Arákùnrin bá ní baálé olówó rí Aisha bàbá Muhammadu òun ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó ni. He said, did you marry a virgin or a matron? Ó ní ṣé ọ̀dọ́ ló fẹ́ ni ọmọ tí ò tí mọ̀ kankan tí ò tí jábàálé rẹ̀ àbí opó èwo ló fẹ́ nú ẹ̀. I replied, ìyẹn bá fún lésì I pé married a matron. ó ní òun fẹ́ àwọn aládélébọ̀ kan àwọn tó ti opó kan lòun fẹ́ ó bá ṣàṣọ bẹ́ẹ̀. Said, why don't you marry a young girl? Ẹ̀rí ibi tá à ń lọ gan rèé o. Ó ní kí ló dé tí ò fẹ́ ọmọ píníṣín ọmọ kékeré ọmọ kókó tí wọn ò tí jábàálé rẹ̀. So that you may play with her and she may play with you. ṣe gbọ́ bẹ́ẹ̀ yẹn Muhammadu fẹ́ràn àwọn ọmọdé jẹ́ káwọn ọmọdé wá ọmọ yẹn á lè máa bá ẹ ṣeré ìwọ náà máa bọ́ ọmọ náà ṣeré ọmọ kékeré wàá lè gbé sọ́wọ́ báyìí a máa ṣe bó wá ṣe ràn ẹ́ ṣe rí ọ̀rọ̀ náà bọ̀rọ̀ bọ̀ Muhammadu àgbà tó ṣe ẹ̀sìn ta gbangba. wọ́n sọ pé ṣé wọ́n dákọ̀ child bẹ́ẹ̀ ṣé wọ́n sọ child bẹ́ẹ̀ kà yẹn. kí ló sọ ẹsọ Yorùbá ìfún wa kí ni wọ́n sọ ẹsọ Yorùbá ìfún wa kí ni Yorùbá ẹ̀. ṣé wọ́n sọ pé ọmọ pélé sí wọn kọ child síbẹ̀ yẹn. kí ni Yorùbá ọmọ kékeré young girl tí wọ́n ti jábàálé ẹ̀ kí ni ní Yorùbá ẹ bá wa tú ọmọ kékeré obìnrin tí wọ́n ti jábàálé ẹ̀. tó bá sọ pé young girl. tí wọ́n ti jábàálé ẹ̀ ẹ máa gbọ́ fc tí wọ́n ti jábàálé ẹ̀ kí ló túmọ̀ sí ọmọ ọdún mélòó. tó bá sọ pé ọmọ tí wọn ti jábàálé ṣé ọdún wa ní ṣe pẹ̀lú ẹ máa gbọ́ tó fi young girl sí ọmọ ọdún mélòó. tó bá sọ pé young girl ṣé ó wá jẹ pé bí ọmọ 1 year wá lọ young girl. ọmọ ọdún mélòó kẹ ọmọ ọdún mélòó yẹn ẹ fún wa lọmọ ọdún ẹ ká gbọ́ látọ̀dọ̀ yín. no ẹ̀yin gangan fún ara yín ni kẹ́ sọ pé ṣé èmi ti gbọ́ young girl sọmọ ọdún kan ní àkóso ọmọ oṣù mẹ́ta. ẹ fún wa lọmọ ọdún young girl tí wọn ti jábàálé ẹ wọ́n ní pé young girl tí wọ́n ti jábàálé ẹ̀ so ó sì ní nǹkan tó ṣẹlẹ̀ ní society wa ń sìn kò wà predictable pé ẹ fún wa ní ọmọ ní tí ọ̀dọ̀ tí ọmọ ọdún mélòó ló lè jẹ́. tá a lè sọ pé 40 à ń bọ̀ ṣé ìwé ní sùúrù ṣe wẹ̀ jẹ́ kó sáré délẹ̀ náà yẹ kó délẹ̀ ọmọ ọdún mélòó ló lè jẹ́ ó yẹ fún wa à ń gbọ́. níbẹ̀ yẹn so ó lè jẹ́ 12 14 15 young girl tí kò tí wọ́n ti jábàálé society wa ni kò ní jẹ́ ká wà trust. ẹ jẹ́ fún yín lẹ́yọ kan bí àpẹẹrẹ ìgbà tí Muhammadu máa ṣe tá a bá fẹ́ wo àwòkọ́ṣe Muhammadu ọmọ ọdún mélòó ní Muhammadu tó gba èèyàn nímọ̀ràn ọmọ ọdún mélòó ní tiẹ̀ ọmọ ọdún mélòó ní tiẹ̀ tó fi ń gbà yàn mọ̀ràn pé kí ló tó fẹ́ ọmọ kékeré tí wọ́n ti jábàálé ọmọ ọdún mélòó lòun fẹ́ Aisha. mo ń bọ̀ mo ní nǹkan 9 years. no ẹni ọmọ ọdún mélòó. 6 years ló lọ bá àwọn òbí ẹ̀ pé òun máa fẹ́. so ẹ bá gbọ́ ok Muhammadu fẹ́ ọmọ ọdún mẹ́fà ẹ máa gbọ́ ó bá sùn lọ́mọ ọdún mẹ́sàn-án ó wá rí yàn kan tó fẹ́ àgbàlagbà wá sọ àkílẹ̀ tí wọ́n náà fọ ọmọ kékeré tí wọ́n máa bá ẹ ṣeré ṣé ẹ máa gbọ́ ṣé kí fún yín lẹ́rìí níbi tí Aisha ti ń ṣeré tí Muhammadu fi lórí òwe yẹn so ms bá ń gbé sí níbi tí Aisha ti ní òun ń ṣeré pẹ̀lú àwọn ọ̀rẹ́ òun pẹ̀lú bèbí onígi Muhammadu dẹ́ẹ̀dẹ́ ó dẹ̀ ṣe kí ni ó bá àwọn ṣeré ẹ gbé sí so àwọn èèyàn máa lè mọ̀ túmọ̀ nǹkan tí Muhammadu ń sọ ń bẹ̀ pé kí ló dé tó fẹ́ ọmọ ọdún mẹ́fà bí Aisha àtẹ̀mí tòwó dìdí sọ fún arákùnrin yẹn pé kí ló dé tó fọmọ ìkéré tá a máa bá ẹ ṣeré tó máa bá ṣeré Aisha lóun máa ń fi bèbí onígi ṣeré nígbà tí Muhammadu fẹ́ òun dẹ̀ máa ń ṣeré pẹ̀lú àwọn ọ̀rẹ́ òun ṣé ẹ ti lágbọ́yé báyẹn. so ta ló ń sọ̀rọ̀ yẹn Aisha ló ń sọ bẹ́ẹ̀ àbí. bẹ́ẹ̀ni. so tó bá wá jẹ́ pé bí irú bẹ́yìn ṣe ń count ẹ̀ yẹn ni bẹ́ẹ̀ ṣe ń count ẹ̀ yẹn ṣé irú Aisha yẹn ló máa gba àdìsí wa ló máa há odidi Quran sórí. kò yé mi nǹkan tẹ́ tún ń sọ kí mi ìwò lẹ́ tún ń lọ. kò lè yé yín nǹkan tó fẹ́ yé yín nìyẹn. ibòmí ò lẹ́tún tí ń gbé mi wá pé Aisha nǹkan tẹ́ fẹ́ kó yé yín ló yé yín yẹn. Aisha gba Kùránì wá ni kò yé mi nǹkan tún sọ. mo ní èèyàn tó wó didi Quran sórí ni mò ń sọ tó dẹ̀ kọ gbogbo tó kọ àdìsí tó pọ̀ tó báyìí. so Aisha gba Kùránì wá lẹ́yìn sọ́nsìn kò tí ì yé mi. mo ló há sórí ṣẹ́gbọ́ Yorùbá mọ́ ni pé wọ́n ní pé yàn há nǹkan sórí. no ṣebí nǹkan tó ṣẹlẹ̀ sí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí ló sọ náà láàrin wọn àtọkọ ẹ̀ àwọn yẹn ò ń ṣe ó lè sọ náà. mo ń sọ pé ọ̀yà ẹ máa sọ̀rọ̀.
come to kò síbi Islam. tẹ́ Look, fẹ́ sá sí mọ́ ẹ wò you Muhammadu ti cannot lulẹ̀ náà defend the marriage of a lè láéláé 54-year-old Muhammadu to ti a lulẹ̀ 6-year-old. You know it's wrong, okay? It's bẹ́ẹ̀ ni fucked up. It's bẹ́ẹ̀ ni. not wrong Real. because it's not It's the not society that wrong. we are in now. So ẹ jẹ́ pa Mike PDF wọ́n ní nìyí nǹkan now. tó You're dáa a ni PDF nìyí, kò sí difference. People like you call locking up. Honestly, gbogbo yẹn máa gbọ́ o, ẹ má máa rán àwọn ọmọbìnrin lọ sí mọ́sálásí o, sí masjid o. Ṣẹ́gbọ́n kan tó sọ, only there is nothing wrong with a 54-year-old man graping. Èmi máa pè ń grape because children cannot consent to marriage. Ọmọdé ò mọ nǹkan tó ń jẹ́ marriage. So, Anobi, grape ọmọ yìí ni. And this man doesn't have a problem with it. Listen, This ẹni is sùúrù Islam. ẹni sùúrù ṣẹ́rí téèyàn bá ń jiyàn pé kéèyàn kan máa sọ̀rọ̀ ẹnu fatafata ó yàtọ̀ sí pé kéèyàn fi ìmọ̀ pé kẹ́ ẹ jókòó lẹ́ẹ̀kájọ. You need to be tó sọ arrested, man. pé ó ló dá You kéèyàn fọ disgusting man. ọmọ ọdún mẹ́rin so ẹ jẹ́ á máa sọ̀rọ̀ lọ ṣé omi ti wà lókè ẹ jẹ́ á lọ. so ìyá wa pretty damsel So Shehu. kí lẹ rí sí ọ̀rọ̀ Islam torí alẹ́ ìlú ẹ̀kẹ́ fi Islam lẹ̀ ẹ nílò Islam láyé yín ṣẹ́gẹ́ ti yá wa Gbogbo ẹ o. gbogbo nǹkan tí ẹ̀sìn Islam mú wá lélẹ̀ òun láti ṣàlàyé fún yín wọ́n lè fẹ́ ọmọ ọdún kan wọ́n lè fẹ́ ọmọ ọdún mẹ́ta tẹ́ bá fẹ́ fatuwa yẹn a lè gbé síta ms tẹ́ bá lè wo fatuwa yẹn wá kàkà fáwọn èèyàn níbi tó ti ń sọ bó ṣe lè mú ọmọ mo tún wá rí súrà kan tó ní ẹni tó bá ti ṣẹ̀sìn Islam pé kó pa á. kí wọ́n pa bẹ́ẹ̀ ni kò sí rọ́bẹ̀ So, mama. ẹ nílò ẹ̀sìn Islam kẹfì Islam lẹ̀ lásìkò yìí ló dáa torí àwọn ọmọ yín ẹ nílè rán wọn lọlé kéwú torí tẹ́ bá rán wọn lọlé kéwú lẹ́ni tó bá dọ̀la padà máa bá yín jà pé ìyá mi bẹ́ẹ̀ ṣe ya tàtú yìí kò dáa bẹ́ẹ̀ ṣe lo makeup kò dáa bẹ́ẹ̀ ṣe lo wave on nǹkan tá làbàdẹ̀ ti sọ wọ́n lè ṣe tó bá tẹ̀lé nǹkan tá fa àwọn bá sọ pẹ̀lú àlá àti Muhammadu so kẹ́hìntì fi Islam lẹ̀ ó ṣe pàtàkì lásìkò tá a wà yìí torí ẹ̀yin obìnrin ẹ̀yin lẹ dilé mú ẹ̀yin náà lẹ máa jẹ́ kí ilẹ̀ wa da ọ̀dọ̀ yín náà níṣẹ́ wà so bẹ́ẹ̀ ṣe máa fi Islam lẹ̀ ó ṣe pàtàkì ẹ ṣe. Ẹ kálẹ́. gbóhùn sókè tẹ́ bá ní ìwádìí fẹ́ sọ ṣé o ṣe wà mí. Kálẹ̀ pé ètò. Ṣé ká sáré ka pátúwà yẹn ni àbí kí Sheikh máa sọ̀rọ̀ lọ? ẹ lè gbé fatuwa yẹn jáde kí ṣé òfin sọ̀rọ̀ tán Ẹ jọ̀ọ́ olówó èkó ṣé ká ka gbóhùn fatuwa sókè yẹn. ẹ gbé fatuwa yẹn jáde ms ṣé wẹ̀ Ẹ já sáré kà kí ṣèwú tó bẹ̀rẹ̀. Very important fatwa. So, pretty nínú Islam kò sí age marriage. So, ẹ lè marry even ọmọ ìkókó tẹ̀ ṣe bí 1 hour old baby ẹ lè marry ẹ̀. So now, fatwa ta fẹ́ kà fún yín nísìn, ó fẹ́ explain fún wa tí ìyàwó yín yẹn tó bá ti young jù pé kò lè gba okó mi mọ bí mo ṣe máa sọ Yorùbá sorry kò lè handle penetration yẹn nǹkan tẹ́ lè bá ṣe nìyí. All right, so the question that's being asked here ó ní pé is marriage with a breastfeeding girl permitted? ìbéèrè tí wọ́n béèrè wọ́n ní ṣé ọmọ àkókò ọmọ píníṣín obìnrin tó ń mu ọmú lọ́wọ́ wọ́n ní ṣé láti bá ṣègbéyàwó ṣé ààyè wà lórí rẹ̀ nínú Islam. If so, is it allowed to derive sexual pleasure from her? wọ́n ní tó bá jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní ṣé wọ́n lè lo ìgbádùn wọ́n lè gbádùn ìbálòpọ̀ pẹ̀lú ọmọ ẹ̀ ẹ̀sìn Islam ló ń sọ eléyìí o. Such as kissing and other forms that doesn't harm her except penetration. wọ́n ní ìyẹn bí kí wọ́n ti ẹnu bọmọ yìí lẹ́nu àtọ̀wọn nǹkan míì bí kí wọ́n ti ọwọ́ bọ̀ lára kó fọwọ́ fa ọyàn ẹ̀ lẹ́yìn kó má ti gbóngílágílà bọ́ lábẹ́. Answer to provide fún wa nìyẹn. Ó ní pé if the marriage itself has met all the conditions. wọ́n ní tí ìgbéyàwó yẹn gbogbo nǹkan tí àwọn ẹbí ìyàwó bá lọ́wọ́n fẹ́ tí wọ́n bá ti gbà tí ọkọ ti san ìyẹn gẹ́gẹ́ bí Islam ṣe sọ. Then she becomes his wife from all aspects. wọ́n ní ọmọ kékeré obìnrin tó ń muyàn lọ́wọ́ yẹn wọ́n ló ti dìyàwó ilé o ní gbogbo ọ̀nà gbogbo àyíkáàyè. Allowed for the husband to look at her, touch her, kiss her. wọ́n ní ààyè ti wà fún ọkọ kó máa wo ìyàwó ẹ̀ ó lè tẹnubọ̀ ìyàwó ẹ̀ lẹ́nu. It is not allowed to have intercourse with her until she is physically capable of doing so without harm. ṣàgbọ́ wọ́n ní lẹ́yìn tó bá tẹnubọ̀ lẹ́nu kó má tí ì ti gbóngílágílà bọ́ lára o àmọ́ tó bá wá rí i pé ọmọ yẹn ara ẹ̀ ti wú gbùngbùn bó rí i pé ó lè gba kíní abẹ́ òun wọ́n ní kó tì í bọ̀ kó fabẹ̀ ya ṣe ń gbọ́. Alhamdulillah. ọmọ tó ń muyàn lọ́wọ́ nínú Islam wèrè ló ń ṣẹ̀sìn Islam Olówó Èkó ṣebí fídíò kan mo sẹ́ndì sí yẹn. kò ń ṣe nǹkan tó lè play ta ni wèrè ló ń ṣe Islam ìwọ tó bá jẹ́ Yorùbá ò gbọ́dọ̀ ṣe Islam pẹ̀lú nǹkan tí Islam gbé dání. àfa àwọn kan náà ka nǹkan tá a kà yóò kà síta mi ìmọ̀rúkọ àfa yẹn ms ó pupa báyìí ó ka fatuwa yìí ó kà síta
kò ń ṣàwà nìkan la ní gbogbo àṣírí wọn tá a ní adèlà máa kà bọ́ ní ìgbàkúgbà a máa kà àwọn nǹkan síta fún gbogbo ẹ̀yin èèyàn wa kẹ́ lè mọ nǹkan tí àwọn Fúlàní ń ṣe tó jẹ́ pé àwọn èèyàn wa kan Yorùbá torí ìbẹ̀rù tá a ní gẹ́gẹ́ bí Yorùbá ìwà ọmọlúàbí wa lọ́wọ́n èèyàn wa tó ń ṣe Islam nínú wọn ṣe tí ìbẹ̀rẹ̀ bọ̀ tó bá ti padà ń lo ṣẹ̀ríà gbogbo nǹkan yìí kò ń ṣẹ̀ṣẹ̀ nínú Islam kẹ́ lè ti mọ̀ o so ẹ lè gbóhùn sókè ṣé o tẹ́ bá wà ń bẹ̀. now apá àtàárọ̀ o Ọlọ́run ṣe àdá fún ọ olówó Èkó akínyìn o sọrí èyí tí ẹ ń fà yìí gbogbo àwọn àfáà tó wà nílé báyìí mo kí gbogbo àwọn ìyá wa o Ọlọ́run ṣe dáadáa fún wa gbogbo wa yányán a lè gbèjà Ọlọ́run o a sì lè gbèjà prófẹ́tì kankan tẹ́ ń gbádùn mi olówó Èkó gbogbo ohun tẹ́ ń wí gbogbo ohun tẹ́ ń sọ òní mò ń gbọ́ látàárọ̀ mo sàn yanu ní ha ẹ̀rí gbogbo tẹ́ ń mú wá yẹn ẹ̀mí nínú sọ̀rọ̀ yín àti ìgbàgbọ́ yín àti ìmánì yín ó jẹ́ kó yé wa pé ẹ fẹ́ gbọ́n tí ń jẹ́ Islam ẹ sì rẹni tẹ̀lé yín náà kò sí àlè yóò àlè takò. sọ pé ìfẹ́ gbọ́n Islam ṣé wà tí Islam mú wá tó ń ṣe ṣé nǹkan tó dáa ní sà so nǹkan tá à ń gbìyànjú àti sọ síta ni tẹ bá dẹ̀ pé dáadáa wà ń bẹ́ẹ̀ lè sọ fún wa ẹ ṣe sà. kò síbi tí Ìsìlámù gbà bàjẹ́ kò síbi tí Ìsìlámù ti ní àìdá. ok tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́ pé nínú Islam wọ́n lè fẹ́ ọmọ ọdún 6 ẹ lè jẹ́ ká gbé láti bẹ̀. gbogbo ń tẹ́ wí mo ti gbọ́ gbogbo ń tẹ́ wí mo ti gbọ́. so ẹ wá ṣàlàyé fún wa báwo ló ṣe rí ẹ ṣe sà. Ìsìlámù ò sọ pé ká fẹ́ ọdún 6 Ìsìlámù ò sọ pé ká fẹ́ ọdún 6 Ìsìlámù ò sọ pé ká fẹ́ ọdún 6. ọdún mélòó la lè fẹ́ so. Ìsìlámù ò mẹ́sàn pé bóyá ká fẹ́ ọdún 6 báyìí ní tí Ìsìlámù sọ nípa fífẹ́yàwó ni pé tí obìnrin bá ti bàlágà tó yá sí pé ó ti bàlágà yẹn máa bẹ ṣàlàyé bàlágà yẹn fún wa ṣé tó bá ti ṣe nǹkan oṣù àkọ́kọ́ ni àbí ẹ ṣàlàyé bàlágà yẹn fún wa. gẹ́gẹ́ bí àlàyé ṣẹ̀ríà Ìsìlámù tó gbé wá ṣe mọ̀ pé gbogbo nǹkan kọ́ lèèyàn lè gbé sórí tán. ẹ kàn ṣàlàyé báwo ni ṣé tó bá ti ṣe nǹkan oṣù àkọ́kọ́ ṣé yẹn ni Ìsìlámù là lè fẹ́ nàbí báwo. gẹ́gẹ́ bí ìlànà tí Ìsìlámù gbé kalẹ̀ tí obìnrin bá gẹ́gẹ́ bí Ìsìlámù tí ọ̀nà tí Ìsìlámù gbé kalẹ̀ tóbìnrin bá ti ṣe nǹkan oṣù àkọ́kọ́ ilé àwọn. so ẹ jẹ́ n béèrè lọ́wọ́ yín tó bá jẹ́ ọmọ ọdún 9 ló ṣe nǹkan oṣù àkọ́kọ́ ṣé kó wá lọ lé ọkọ kí wọ́n lọ fẹ́. bẹ́ẹ̀ ni ṣẹ̀ríà Ìsìlámù fara mọ́. ẹ jẹ́ wá béèrè lọ́wọ́ yín tẹ́ bá jẹ́ Yorùbá ìjẹ́ ọmọ Yorùbá ẹ̀yin fọwọ́ sí kí ọmọ ọdún 9 nílẹ̀ wa kó lọ fẹ́ ọkọ ọmọ ọdún 9 kò tí ì mọ bó ṣe máa jẹun kò ì mọ bó ṣe máa wẹ̀ kò tí ì parí iléèwé kò ì mọṣẹ́ kò ì mọ ẹ̀kọ́ kankan kó wá lọ lé ọkọ kí Fúlàní kan máa tó kó bọ́ lára kí àáfàá máa tì nǹkan bọ́ lára kí ṣéèkì máa tì nǹkan bọ́ lára ṣé nǹkan tó bá ojú mu ni àwọn ọmọbìnrin wa nílẹ̀ Yorùbá fẹ́ kó jẹ́ dókítọ̀ ẹnjìníà kó jẹ́ wọn tí wọ́n máa nílọ síwájú kó jẹ́ olórí adarí ìlú a fẹ́ kí wọ́n di àpò ẹ̀wà àbí àpò àlùbọ́sà kó máa wọṣọ dúdú bí eléégún Sáúdí kó máa rùn bí omi ògì àwọn ò fẹ́ yẹn fún àwọn obìnrin ilẹ̀ wa so ọmọ ọdún 9 tẹ ní ó lẹ́tọ̀ọ́ láti lọ lé ọkọ ní Islam ṣe rí pé ìwà orí burúkú tó fẹ́ ba ilẹ̀ wa jẹ́ nìyẹn la fi ní Islam kò lẹ́tọ̀ọ́ láti dúró nínú ilẹ̀ wa ìyá wa Pretty Damsel mo rò bẹ́ẹ̀ ń gbọ́ wọ́n ní ọmọ ọdún 9 ọmọ yín wọ́n ló lè lọ lé ọkọ ṣé ìfẹ́ wà nínú Islam àbẹ́ máa fi Islam lẹ̀ ẹ̀jẹ̀ àgbọ̀ yín àfáà ló ń sọ̀rọ̀ yẹn kò ń ṣẹ́nu mi lẹ́ ti gbọ́. ẹ wo ó kàn ń yà mí mo kàn tún ṣéwù yìí tí mo tẹ̀ tún lanu hà nísìnyí pé tí mo tún rò pé àwọn máa tẹ̀ tún convince mi wọ́n máa gbé mi débẹ̀. ẹ mọ gbọ́ o kò sí gbẹ̀yìn débẹ̀ kankan ṣẹ̀ríà Islam la máa sọ̀rọ̀ ń pa rẹ̀ a lè sọ̀rọ̀ fílíìsì wa pé bóyá ń tà gbà ńlẹ̀ Yorùbá ń tà gbà ńlẹ̀ Yorùbá bí ń tà gbà ńlẹ̀ Yorùbá. àṣẹ gbọ́ Islam kò sí nǹkan tó kàn àṣà àti ṣe yín o nǹkan tí Islam bá ń gbé bọ̀ Islam bá ní kí ọmọ ọdún kan ẹ gbúdọ̀ fẹ́ ni o láfin sọ fẹ́yìn ṣẹ̀ríà Islam là ń sọ̀rọ̀ ń pa rẹ̀. ẹ ti lọ múra kẹlẹ́ẹ̀fẹ́ Islam ńlẹ̀ Yorùbá tó bá ti pọ́n sí ìyá wa tán ẹ̀yin èèyàn mi tẹ bá wò pé tó bá náà ò ṣe mọ́ ńkọ́ tó bá tún lò ṣe mọ́ wọn ní kọ́ pa ẹ́ ni o wọ́n ní nínú Islam ọmọ ọdún 9 wọ́n lẹ́tọ́ wọn ní kọ́ wọn fẹ́ wọ́n ní Islam nǹkan tó bá sọ̀rọ̀ wọn máa gbọ́ kò sí nǹkan tó kàn wọ́n pẹ̀lú èrò ẹ feelings ẹ àbí ìwà orí ẹ àbí àṣà ẹ àti ìṣe ẹ ṣe ń gbọ́ so ìyàwó Damsel ṣe ti fi Islam lé abẹ́ yìí máa dúró. mo wá fẹ́ bí yín lọ́rọ̀ kan ẹni sùn ìyá Damsel ṣe ìfẹ́ dúró sí Islam ilẹ̀ Yorùbá tẹ̀ ń sọ yìí ọmọ ọdún 9 wòlé àtọ́ lọ ilé ọkọ báyìí. ẹni sùúrù náà ẹ ti sọ pé bí ṣe rí àṣesọ nìyẹn kò sí nǹkan tó kọ́ yín pẹ̀lú nǹkan tí
ilẹ̀ míì bá sọ á ti síbẹ̀ gbọ́ tí ní látọ̀dọ̀ yín. kò mean feelings èwo lẹ So tún ìyá máa Damsel bèrè ṣe ìfẹ́ wà nínú Islam abẹ́ máa fi Islam lẹ̀ lálẹ́ yìí? tí bá wọ́n máa lè jí láàárọ̀ là ló decision yẹn ó máa wá láti òru mọ́júmọ́ ènìyàn. ok so wọ́n lè nǹkan tí kó máa sọ ni bẹ́ẹ̀ pé wọ́n lè ẹ rò kó. dáadáa tó bá kọ ẹ̀yin nìkan ẹ kẹ́ tó jọ ṣé mo lára lè yín pa sọ̀rọ̀. ẹ̀sìn Islam kò sí fún yín, kò níwúlò kankan fún yín. Islam kò kí ń mú ìlọsíwájú ẹ fún kálẹ̀ yín. ẹ Nínú jọ ṣé mo lè Islam sọ̀rọ̀. ẹ máa dákẹ́ sìn. Nínú Islam ànábì sọ ó ní obìnrin wọn ò lè ṣe olórí, ó nítorí wọn ò ní ọpọlọ. Mo lè mẹ́rin ẹ̀wà jáde, kì í sọ̀rọ̀ ká má lẹ́rìí ń bí báyìí. So Islam kò ka obìnrin sí nǹkan kan. Islam fi obìnrin wé ajá, ó fi wọn wé kẹ́tẹ́kẹ́tẹ́. Ó ní obìnrin ò lè ṣe olórí, ó nítorí wọn ò ní ọpọlọ. So tẹ bá yìí fẹ́ dúró sínú Islam bí a tilẹ̀ fi máa mọ ẹ lè ró ẹ dáadáa. jọ Wọ́n á ó mú dà pé yín. Islam sọ pé bàbá tún lè fẹ́ ọmọ ẹ̀ náà tó bá bí Bẹ́ẹ̀ ni síta. nínú Islam bàbá lè fẹ́ ọmọ ẹ̀ tó bá bí síta tí kò bá bá yẹ ṣègbéyàwó. Ẹ̀hún ṣé òtẹ́ tó sọ̀rọ̀ sí ìyàwó tó bá fẹ́ tí ò bá ṣègbéyàwó tó bá bímọ obìnrin fún ó lè fẹ́ ọmọ obìnrin yẹn. ó lè So fẹ́. ìyá wa Níbo lẹ ti Damsel ẹ kà lè yẹn? sọ̀rọ̀. Níbo lẹ ti kà yẹn? Ẹ ní sùúrù a máa fún yín lẹ́rìí. Ìyá Damsel ẹ gbóhùn sókè ẹ ṣé.